Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílùú kò tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, aṣẹ́yìn lọ́ba fún àánú àtọ́jú rere tí a rí gbà ọ́. A dúpẹ́ fún àánú tó mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára o. A dúpẹ́ Ọlọ́run ìyanu. Ọ̀pọ̀ omi sàn kọjá àbí afárá, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. A tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn lórí ilẹ̀ alààyè. Ẹ ṣẹ́gun fún wa lónílé lóko lẹ́yìn odi ní gbogbo ìrìn àjò wa. A fi ògo fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tá ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere. Ó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 13 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé nígbà tí Ọlọ́run bá pè ọ́. Nígbà tí Ọlọ́run bá pè ọ́. A mú àkọ́sórí wa nínú ìwé Sámúẹ́lì kìíní orí 3 ẹsẹ̀ 4. Sámúẹ́lì kìíní orí 3 ẹsẹ̀ 4, tí ó kà báyìí pé Olúwa pe Sámúẹ́lì, òun sì dáhùn pé èmi ni. Òun sì dáhùn pé èmi ni. Nígbà tí àwọn ọmọ bíbélì kíkà wà nínú ìwé Mátíù orí 11 ẹsẹ̀ 28 títí dé ẹsẹ̀ 30. Ìwé Mátíù orí 11 ẹsẹ̀ 28 títí dé ẹsẹ̀ 30, tí ó kà báyìí pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ò sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi o. Ẹ̀yin yóò sì rí ìsinmi fún ọkàn yín, nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Láti bíbélì kíkà wa tòní, a rí pé nígbà tí Ọlọ́run bá pè ọ́, ó jẹ́ ìpè láti wá ìsinmi ni o. Ìyàtọ̀ wà láàárín iṣẹ́ àṣekára àti irúfẹ́ iṣẹ́ mìíràn. Ọlọ́run ń retí kí o ṣiṣẹ́. Ìwé Tẹsalóníkà kejì orí 3 ẹsẹ̀ 10, ó sọ pé tí o kò bá ṣiṣẹ́, kò yẹ kí o jẹun. Ẹ̀wẹ̀, àwọn alágbàṣe, pàápàá àwọn tó ń ṣe iṣẹ́ ìwọ̀sí láti kùtùkùtù títí di alẹ́, ní ìgbẹ̀yìn owó tí wọ́n ń rí kò ju èyí tí wọ́n lè fi jẹun lásán lọ. Mo pàṣẹ pé ìwọ kì yóò tiraka mọ́ kí o tó jẹun ní orúkọ Jésù. Ọ̀kan lára ìdí tí o fi ń ka èyí nísinsìnyí ni pé torí Ọlọ́run ń pè ọ́. Nígbà tí ó bá pè ọ́, ó sọ pé àyànmọ́ ń pè ọ́. Nínú ìwé Ẹ́xódù orí 3 ẹsẹ̀ 1 dé 10, Mósè wà ní ẹ̀yìn ijù. Nígbà tí lójijì ó rí koríko tó ń jó ṣùgbọ́n ìgbẹ́ òun, ó ní èmi yóò yí padà sí apá kan, èmi yóò sì wo ìran ńlá yìí o. Ìpè nìyẹn o. Nígbà tí yóò fi dáhùn, Ọlọ́run sọ fún un pé ọjọ́ rẹ nínú ìjì ti fẹ́ẹ̀ tán o, àti pé ó ti tó àkókò fún ọ láti mú àyànmọ́ ṣẹ. Nínú ìwé Máàkù orí 3 ẹsẹ̀ 13 dé 15, Jésù ń lọ sí orí òkè kan, ó sì pe àwọn tí ó fẹ́, wọ́n sì ń tọ̀ ọ́ wá. Àwọn ènìyàn náà, àfi Júdásì Ìsíkáríọ̀tì, padà di àpọ́stélì tí a mọ̀ lónìí. Àwọn àkọ́kọ́ tí ó yẹ kí o ṣe nígbà tí ó bá pè ọ́ ni pé kí o gba àjàgà rẹ̀. Ní ọ̀nà mìíràn, jẹ́ kí ìfẹ́ rẹ̀ jẹ ọ́ lógún, kí o sì lépa àwọn ohun tí òun ń lépa. Nígbà tí o bá ronú ohun tí Ọlọ́run tó ń lépa jùlọ, àwọn ọkàn nì tí o bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní mú àyànmọ́ ṣẹ, ìwọ yóò gbé àjàgà ìjèrè ọkàn. Wàá sì rí bí yóò ṣe bẹ̀rẹ̀ sí ní ṣètò àwọn nǹkan fún ọ láti mú àyànmọ́ rẹ ṣẹ. Ìlépa mi pàtàkì ni láti jẹ́ alákòóso ilé ìwé gíga ní ilẹ̀ adúláwọ̀ tí ó kéré jù lọ lọ́jọ́ orí, ṣùgbọ́n Ọlọ́run pè mí, mo sì gba àjàgà ìjèrè ọkàn rẹ̀. Ìyẹn ní ọ̀nà tí èmi gbà láti mú àyànmọ́ mi ṣẹ o. Ǹjẹ́ nísinsìnyí àwọn alákòóso ilé ìwé gíga ń pè mí ní dádì. O kò ní òye ohun tí àyànmọ́ tòótọ́ jẹ́ àfi ìgbà tí o bá bẹ̀rẹ̀ sí ní jèrè ọkàn
tí o sì ń ṣe iṣẹ́ Ọlọ́run. Tó bá jẹ́ pé ò ń rò pé ìjèrè ọkàn wà fún àwọn evangelist àti pásítọ̀ nìkan ṣoṣo, jọ̀wọ́ ka ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ogún dáradára. Gbogbo àwọn ọmọ lẹ́yìn Kristi ni a rán láti máa kọ́ orílẹ̀-èdè gbogbo. Èyí sì bá ọ wí pẹ̀lú kókó àdúrà. Baba, gẹ́gẹ́ bí Dáfídì, jẹ́ kí ìtara ilé rẹ máa mú mi lómi, kí n sì lè mú àyànmọ́ mi ṣẹ ní orúkọ Jésù. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti mú àyànmọ́ ṣẹ. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.